àwọn band boys ti sọ̀rọ̀ lẹ́yìn wọ́n ní pé rárá sẹ́ àwọn ò ní gun stage commander ló sọ fúnra wọn ní pé àwọn sọ okay boys let's play boys on stage àwọn boys bá sọ pé àwọn ò gun stage kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ gun stage commander ni wọ́n sọ pé nípa ọ̀rọ̀ owó tí ẹ̀yin yọ tẹ̀fín ẹ bá kó owó kálukú fún okay is it because of money wọ́n ní no problem ọ̀rọ̀ owó kò sí ẹ má jẹ́ ò dájà lẹ̀ láàrin wa. Oh, everybody, let's play. Wọ́n ní ṣùgbọ́n inú bí àwọn bíi pé kí làwọn people yìí ṣe ìkẹ́. But àwọn náà rí manage. Títí dìsẹ́ máa rí pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ti wà pẹ̀lú commander tipẹ́ tó ń dẹ̀ ṣì wà ń bẹ̀ tó ń ti dàgbà. Bàbá tó ń play bass guitar yẹn wọ́n ṣì wà ń bẹ̀. Likewise. Bàbá Fádùgbà bàbá náà ti dàgbà àwọn náà ṣì wà pẹ̀lú commander ìyẹn lápá abẹ yẹn Admiral Dele Abiodun ti Dele Abiodun yẹn ẹ jẹ́ sọ pé 2 times ni ẹ̀ẹ̀mejì 1980 lọ̀rọ̀ yẹn rúgbó láti bí wọ́n dà kí wọ́n ti ń fà bọ̀ láti ibi 79 ibi 78 ni nǹkan tí wọ́n ń jà sí kò ń ṣọ̀rọ̀ owó rẹ́kọ̀dù ni wọ́n ní pé kò tó àwọn. Gbogbo àwọn tí Dele Abiodun dárúkọ nínú ilé ọlá mi gbogbo wọn pátápátá wọ́n ṣáà ṣe meeting pé àníṣe rárá kò ní lọ bẹ́ẹ̀ yẹn alright kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ bí àwọn kan ṣe yá ni ẹ̀ pé àwọn ò play pẹ̀lú Dele Abiodun mọ́ òun ló mú Dele Abiodun wá sí Ìbàdàn ní 1980 ṣé 81 ni àbí 82 wọ́n wá sí Ìbàdàn wọ́n wá ń scout fún àwọn band boys alẹ́ ọjọ́ kan ṣoṣo ni wọ́n kó band boys bíi 5 lẹ́yìn Captain Jide Òjó alẹ́ ọjọ́ kan ṣoṣo wọ́n jókòó bí ẹni pé àwọn náà fẹ́ ṣe fàájì wọ́n fẹ́ mú nǹkan àṣẹ wọ́n ti wo àwọn tó gùdù nínú band Jide Òjó lára àwọn tí wọ́n gbé lọ́jọ́ náà òun ni bá mi Túndé Dúrójayé tó ń play ṣẹ̀kẹ̀rẹ̀ fún Captain Jide Òjó lọ́dún náà lọ́hùn. Títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí Túndé Dúrójayé àti Dele Abiodun wọn ò yára wọn. Ẹ̀ẹ̀kejì tí mo lè sọ pé àwọn band boys ya tí wọ́n strike lẹ́yìn Dele Abiodun yẹn ló burú jù. Wọ́n fẹ́ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní that was 1990. Wọ́n ti kọ́kọ́ lọ ìkan ní 1985 wà tó di 1990 tí wọ́n tún fẹ́ lọ àwọn kan nínú wọn láwọn náà ṣì wà láyé ó dẹ̀ ṣe kán máa gbọ́ mi báyìí àwọn náà máa wo àgbàlẹ́tù mo bọ́n ṣe ibi tí wọ́n kó passport àwọn èèyàn sí tí visa ti wà lórí ẹ̀ àwọn kan dẹ̀ kó wọ́n dẹ̀ lọ ta pálí yẹn sí Olúwọlé ẹ mọ̀ pé ayé ìgbà yẹn kò tí ì di ayé biometrics ayé ìgbà tí wọ́n á wo ẹnìkan jọ ẹnìkan tí wọ́n á mú orí olórí tán gé síra wọn wọ́n dẹ̀ àwọn tí wọn ò ní lock wọ́n dẹ̀ ta pálí wọn lólúwọlé owó tí wọ́n tà ní àwọn tí ó ṣiṣẹ́ yẹn náà fi travel tí kì í bá ṣe pé Dele Abiodun jẹ́ artist tó strong nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó nǹkan tí iṣẹ́ orin máa tán pátápátá fún ẹlòmíì ìyẹn nípa ti Dele Abiodun.